ṣiṣẹ́ orin ìkówó kò ná onírun mú lówó ẹ má bá sọ kó lè náwó ẹjọ́ kó ṣẹrú owó Àlàkẹ́ nínú òsánwó lọ́wọ́ náwó ló lówó olóhùn san kọ́kọ́ lówó fọba tó fún un lówó wàláhí tó bá jẹ́ tówó lọ́dọ̀ Fatima òun lówó Àlàkẹ́ ló yẹ ká máa pè lówó wọn bí pẹ̀lú owó. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Orúkọ mi ò yí padà Alhaji Abdulsalam Abdulaziz Abiodun Saoti Arewa. Irú èèyàn tí Alhaja Fatima olówó jẹ́ òun náà ni ẹ ti rí lónìí kò ní ìdí ká ẹ̀ṣẹ̀ máa júwe so ẹ ṣáà rí bí bíbá yìí ṣe rí so ó ti júwe irú èèyàn wo ni Alhaja Fatima ti sọ fún wa pé ẹni dáadáa tí ó ń ṣe dáadáa tí ó ṣe dáadáa fáwọn èèyàn tí dáadáa yẹn ń ran àwọn èèyàn tí àwọn èèyàn ń jàǹfààní dáadáa lára wọn òun ló jẹ́ kí bíbá yìí rí bó ṣe rí ẹ̀rí àwọn ọ̀tọ̀kùlú bí wọ́n ṣe pọ̀ ẹ̀rí àwọn gbajúmọ̀ àwọn oníṣòwò ńláńlá káàkiri bẹ́ẹ̀ ẹ̀rí bá ṣe pọ̀ àwọn olórin so bálàjà ṣe rí nìyẹn àtọrọ àdúrà fún wọn Ọlọ́run má bà wọ́n níwà jẹ́ má bàṣẹ wọn jẹ́ ọlọ́ṣáájú ọ̀dà Muhammad. Orúkọ tèmi ni Modúpẹ́ Johnson tí gbogbo ayé mọ̀ ní Fàríwèrè pé Alhaja Fatima èèyàn dáadáa ni wọ́n èèyàn dáadáa àjọṣe wa báyọ̀ náà má jò bàjẹ́ àjọṣe wa kó máa lọ bẹ́ẹ̀ kó má bàjẹ́ gbogbo Ọlọ́run so àti sọdún eléyìí àwọn aṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé wọ́n ṣe àdúpẹ́. Fatima ta ni ẹ mọ̀ pé o Àlàkẹ́ ọmọ alégóńgó àṣọ ọmọ Èrèlú èyí tọ́jọ́ ọba ní tuntun ọmọ olóyè tí ipò olóyè ránṣẹ́ àbí làwọn nìyẹn ọmọ elérò owó sọ̀pìn bẹ́ẹ̀ bá tún wá fẹ́ jẹ́ kí n délé yeye tó bí i lọ́mọ ìràwọ̀ ni ò ọmọ fòjẹ́sẹ̀yẹ ọmọ ajorí ìwìn òòṣà oko ló òòṣà àràwọ̀ òòṣà oko dákúmọ́ bá tèmi jẹ́ ọmọ ewé. Orúkọ mi ni Alhaja Aminat Babalọlá Balógun tí gbogbo ẹ̀yin tèmi mọ̀ sí ọmọ táyé bí ìyá kékeré Èkó tí ò ṣe jí gbé Amira show ara ẹ̀ àjọṣepọ̀ mi pẹ̀lú Alhaja Fatima tí a mọ̀ sí Fatix èèyàn dáadáa ni wọ́n sí mi ìyá mi ni máa ń sábà pè wọ́n because she is very nice to me èèyàn dáadáa ni wọ́n bọ́dẹ̀ ṣe máa ń ṣe ní Ankara day yìí lọ́dọọdún kọ́lọ̀ kó túbọ̀ fún wọn lẹ́mìí gígùn àtàlàfíà she is very nice she is good to everyone Ọlọ́run àbáwá jẹ́ kẹ́mi wọ́n gùn fún wa bíjáì Muhammad Rasulullah. Orúkọ mi ò yí padà o Àyàndọ̀tun Emmanuel lórúkọ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lẹ́mọ̀ mi Sáyọ̀ká ọmọ ọlọ́gẹ̀dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ wo nǹkan tó gbé wa débí lónìí Alhaja Fatima olówó ni o Ankara ló ń tà lóṣòdì yàtọ̀ sí pé Alhaja ń ta Ankara ẹbí mi ni ẹ̀jẹ̀ mi ni kò wá fi pé òun lówó lọ́wọ́ kó fojú pààyàn rẹ̀ rí mò ń gbàdúrà fún Alhaja Fatima wípé lágbára Ọlọ́run gbogbo ibi tó bá ń dojúkọ ọ̀nà ló máa jẹ́ fún ẹ̀mí gígùn àlàáfíà Ọlọ́run àwa bá mi fi gbógun fún wọn ní wọn sàárè ọmọ èèyàn ni wọn lè má ṣọ kẹrìntà àfi tẹ́ ẹ bá lo aṣọ yẹn tán Òkè Ògùn kan náà lèmi àti wọn lágbára Ọlọ́run Òkè Ògùn ò ní bàjẹ́. Alhaja Fatima jẹ́ èèyàn tó bẹ níbẹ̀rù Ọlọ́run ẹni tó ń ṣẹ̀sìn tó dẹ̀ ní tẹríba fọ́mọdé ó ní tẹríba fágbà ó ní tẹríba fún gbogbo èèyàn ó dẹ̀ ń fowó ṣàánú gbogbo ibi tó bá dé báyìí ó máa tẹríba fáwọn èèyàn ni so wọ́n dẹ̀ jẹ́ ẹni tó yẹ pé gbogbo ìlú ló fẹ́ràn wọn torí pé kì í ṣe èmi nìkan ni mo wà bí gbogbo ìlú pátápátá àwọn olórí àwọn olóyè gbogbo náà wà bí lágbára Ọlọ́run à ń gbà ládùúrà wípé àbòdè tolókun àbòdè tọlọ́sà gbogbo nǹkan tó bá ti dáwọ́lé a máa yọrí sí rere lágbára Ọlọ́run wọ́n wá ń ṣe ayẹyẹ lẹ́nìí Ankara day Ankara fabric day adúpẹ́ lọ́dọ̀ irú ẹ̀ ò wọ́pọ̀ nínú gbogbo àwọn tó ń taṣọ Ankara òun ni a fi ń promote culture a fi ń promote tradition wọ́n máa mú kí gbogbo àwọn ọmọ wa náà kàn wò pé àṣà wa ìṣe wa aṣọ wa òun la gbọ́dọ̀ máa pọ́nlé àti gbọ́dọ̀ máa gbé lárugẹ so adúpẹ́ lọ́wọ́ Alhaja Fatima fún ètò tí wọ́n gbé sílẹ̀ iwájú náà ni wọ́n máa lọ lágbára lọ. Orúkọ tèmi ni Táíwò Akínwálé tí gbogbo àwọn olólùfẹ́ mi mọ̀ sí lójúde Alhaja Fatima Fatix fashion àjọṣepọ̀ tó dánmọ́rán wà láàrin wa torí pé bí wọ́n ṣe rí yẹn wọn kì í fojú pààyàn rẹ̀ wọn kì í sọ pé báwo lè léyìí ṣe jẹ́ tó bá rí èèyàn wọ́n máa kíyàn láàrin bí àríyọ̀ ni wọ́n fojú pààyàn rẹ̀ so mo so láìkí wọn gan ló yẹ kí n wá síbi báyìí lẹ́nìí torí pé ní Monday
kò yẹ kéèyàn wá but ẹ̀yin náà ẹ wo bẹ́ẹ̀rù ṣe pọ̀ bí báyìí ẹ wo bẹ́ẹ̀rù ṣe pọ̀ ìwà wọn dáa ni làwọn èèyàn ṣe tẹ̀lé wọn mo fi eléyìí gbàdúrà fún wọn pé ọlá wọn ò ní lọ sẹ́yìn wọn máa lọ sókè sí ní lágbára Ọlọ́run wọn ò ní fọdúrélé wọn ò ní fi ṣàṣe mọ́ wọn rà fún àná wọn kanú àlíyá ìgbéga lágbára Ọlọ́run. It's a fantastic day. Èní jẹ́ ọjọ́ kan pàtàkì tó máa ń jẹ́ gbòógì ní Òṣòdì tá a máa ń ṣe fún Ankara Day. Ọjọ́ ńlá ni, ọjọ́ tó lárinrin, ọjọ́ ìdùnnú, ọjọ́ ìfọ̀kànbalẹ̀, ọjọ́ tó lágbára, ọjọ́ tí gbogbo èèyàn tínú wọn máa ń dùn yàtọ̀ lọ́jọ́ ìní yìí jẹ́. Alájà Fatima olówó aya Amuza olówó lónìí iná òtán o òkè lọ́wọ́ afúnni ń gbé ẹ bá mi ṣàmì fàlájà Fatima olówó aya Amuza olówó ẹ jẹ́ ń kórìkì ilé ọkọ rẹ̀ fún ọmọ Iléṣè àjọ ara ọmọ ààrẹ máa máa roko wọ́n roko tán lẹ́ẹ̀ẹ́sà lọ ẹ̀ bá ń ká àlàkẹ́ ẹ̀ka àlàkẹ́ àyà olówó Alájà Fatima ẹ̀ka àlàkẹ́. orúkọ mi ni mo rẹ ní kí aláùsà àmà èrèkó tí gbogbo ayé mọ̀ sí máa bèrèkó èèyàn dáadáa Alájà Fatima èèyàn gidi ni ó tiẹ̀ ti fi hàn ẹ̀yin náà ẹ̀wọ̀ ẹnu lẹ̀ ẹ̀wọ̀ ẹnu ọkọ̀ ẹ̀wọ̀ èrò lẹ́yìn ẹ̀ pẹ̀pẹ̀tẹ̀ tí ò bá dá nínú báyìí adéyí ọjọ́ èdè wọ́n á gbàdúrà fún pé tó ti mówó ṣe tèmi àkóná òṣèlú ọlọ́run àfọkọ̀rọ̀ kò fún ọlọ́run wà ní fọdún ìṣàfihàn ìgbàrà ọlọ́run. orúkọ mi ni Tajudeen Lateef vice babalọjà general Òṣòdì Sọlọ local government. Alájà Fatima ìkan ògúnnágbòǹgbò nínú àwọn ọlọ́jà Òṣòdì ni ẹni tí Ọlọ́run gbà fún mi tí ó dẹ̀ fi mọ ẹbí tó fi mara ó tún wá jẹ́ oníwà tútù. mo gbàládùra pé iléeṣẹ́ Faham Industry Fatix ní brand name ẹ̀ ń jẹ́ kọ́lọ̀ jẹ́ kó máa lọ síwájú kó máa lọ sókè sí ewé ńlá ẹ̀ kó má padà rú wẹ́wẹ́ kọ́lọ̀ wá jogún ẹ̀mí gúngùn àti àlàáfíà fún. Lájà Àbíbá Yálàjẹ Òṣòdì general èèyàn gidi ni ọmọ ni ayé ìní ìṣòro ẹ̀ àní dààmú lórí ẹ̀ gbogbo tó fọwọ́ ẹ̀ ṣe lágbára Ọlọ́run nílùú Òṣòdì gbogbo ẹ̀ ló máa rẹ́ni gúngún àlàáfíà ló máa fi jẹ́. Àjàní ẹ jẹ́ kí màá mi ìyá mi ara kẹ́ o Fatima tó ara kẹ́ àyà olówó Àlàkẹ́ aláṣọ lóṣòdì ni mò ń wíhun fa Àlàkẹ́ ọmọ pé bí báńkì màmá mi ọmọ elérò ṣọ̀pẹ̀ ìyá mi ọmọ elérò ṣọ̀pẹ̀ ọmọ abẹ́rẹ́ òkínní ọmọ elérò kò lọ́gán ní màmá mi èèyàn tó mọ̀ lù lérò ló bá wọn débẹ̀ òun lọ́mọ mọ̀ṣọ́ àgbò ilé mẹ́sọ̀ àgbò àgbò mẹ́mẹ́ ń bẹ́lẹ́kùlé bàbá tó bí wọn lọ́mọ ọmọ pé bí n bá sọ pé àwọn ọmọ já ìgbàdé mi mọ̀ láòkè mẹ́sọ̀ àgbò ilé mẹ́sọ̀ àgbò kí n má làgbò nílé àgbò mẹ́mẹ́ ń bẹ́lẹ́kùlé òpínlẹ̀ já ìgbàdé ọmọ alómi lára bí ẹja òpin àlódò lẹ́kùlé ọmọ ajílàlà ọ̀ṣọ́ ni wọ́n máa jí fọjọ́ gbogbo dáàbẹ̀ ní Àlàkẹ́ àyà olówó ayé olówó òdùrú ni. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́ ní gbogbo bíkíbi tẹ́ tí ń gbọ́ mi. Orúkọ mi ni Alájà Tóyìbá ọmọ táyé ń fẹ́, ọmọ ayé lóyún. Alájà Fatima ọmọlára, wọ́n jẹ́ ìyá gidi sí mi. Ìyá alálùbáríkà ni wọ́n. Torí ẹ̀ ni mo ní pé kí n wọlé níyìn pé gbogbo Ankara Day tá máa ń ṣe lọ́dọọdún ìyá èmi náà gbọ́dọ̀ wà ń bẹ̀. Ìyá dáadáa ni o, ìyá alálùbáríkà ni Alájà Fatima ọmọlára Fatix. Orúkọ mi ni Honourable Mrs. Ramatallahi Ọlárìnwájú Akínọlá Hassan, Executive Chairman orí adé LCDA. Èèyàn gidi làlájà o, mo ti bá dé ìlú ẹ̀, mo ti bá dé ìlú ọkọ ẹ̀, kò sí síbi tí mi sí ìbàdé. Èèyàn gidi ni ẹni tí èèyàn gbọ́dọ̀ súnmọ́ ni, èèyàn dáadáa ni. Iṣẹ́ Fatix a máa gbèrò sí o, ọlá àwọn a máa lọ síwájú o, kò ní rẹ̀yìn o. Fatima ta ni ẹ mọ̀ pé o Àlàkẹ́ ọmọ Egungun àṣọ ọmọ Èrèlú èyí tọ́jọ́ ọba ní tuntun ọmọ olóyè tí ipò olóyè ránṣẹ́ àbí làwọn nìyí ọmọ elérò owó sọ̀pìn
bẹ́ẹ̀ bá tún wá fẹ́ jẹ́ kí n délé yèyé tó bí i lọ́mọ ìràwọ̀ ni ò ọmọ fòjẹ́sẹ̀yẹ ọmọ àjòrí ìwìn òòṣà oko ló òòṣà àràwọ̀ òòṣà oko dákúmọ́ bá tèmi jẹ́ ọmọ ewé. ó jẹ́ àbúrò tó dáa ìwọ̀nba àgbà tèmi náà ti dé orí àléfà tí mo ti dórí àpèrè òun ló máa ń taṣọ fún mi tí n bá fẹ́ ṣe nǹkan lónígbòǹgbò ojú lóòótọ́ èèyàn ó dẹ̀ tún já láàánú èèyàn tèmi náà bá fẹ́ ṣe nǹkan bó ṣe máa ń wá lèmi náà ṣe wá síbi ìnáwó ẹ̀yìn àdúrà mi fún ni pé ọlọ́run á fún ní ẹ̀mí gígùn àtàlàfíà ọlọ́run ti kẹ́ ọlọ́run ti ṣe lọ́lọ́lá ọlọ́run á fún lẹ́mí gígùn tó máa fi lólé ayé ẹ̀. orúkọ mi ni Abọ́sẹ̀dé Bello aka Ìyọkọ Bonvita òṣèré orí ìtàgé ni mí mo jẹ́ ọmọ sí Alájà Fatima tí wọ́n ń ṣe Ankara dé ní Oṣòdì lónìí wọ́n jẹ̀yà dáadáa kí Ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́ torí ẹ̀yin náà ẹ wo bí èrò ṣe pọ̀ tí ìwà èèyàn bá dá téèyàn ò bá jẹ́ abìwà pẹ̀lẹ́ bí orí adẹ́tù kò lè padúrò èèyàn bá ìjọ kó pẹ́ ẹrù ọ̀dẹ̀ kálukú dẹ̀ wá síbí báyìí Ọlọ́run ṣe mo wá gbàdúrà pé gbogbo apátápátá la máa ṣe púpọ̀ ọdún láyé a ní fi ọdún ìdágbére fáyé. orúkọ mi ni Alhaji Hamzat Ahmed Olówó iléeṣẹ́ Fatix Ọlọ́run níjẹ́ ojú náà wàrà fáyà náà mọ̀ká náà níyà Ọlọ́run jọ máa lọ sí ó máa lọ ó ti di ìlú mọ̀ká ọ̀yàn ti mọ̀ Ọlọ́run dákun má sọ wá di ẹni àná má sọ wá di olówó àná gbogbo ìgbà ń jáyé ayé ń jáyé Ọlọ́run Fatix Ọlọ́run má jẹ́ kí ó di nǹkan gbàgbé ọlọ́àánú Ọlọ́run láì jẹ́ kan náà gbogbo ẹ̀yin tẹ́ wá bá wa ṣayẹyẹ Ọlọ́run kó wà pẹ̀lú yín náà irú nǹkan dáadáa bẹ́ẹ̀ náà kọ́lọ́run kó jogún ẹ̀ fún yín ọlọ́àánú Ọlọ́run láì jẹ́ kan náà ọlọ́àlá kó wọ́ta ilà abilà ilà. àwọn òṣìṣẹ́ orin ìkòwò kò ná onírun mú lówó ẹ má bàa sọ kó lè náwó ẹjọ́ kó ṣẹrú owó Àlàkẹ́ nínú òsánwó lọ́wọ́ náwó ló lówó olóhùn san kọ́kọ́ lówó fọba tó fún un lówó wàláhí tó bá jẹ́ tówó lọ́dọ̀ Fatima òun lówó Àlàkẹ́ ló yẹ ká máa pè lówó wọn bí pẹ̀lú owó. mo dúpẹ́ fọlọ́run alihamudulilayi inú mi dùn gan-an torí wípé ìgbà tí mo wo wájú tí mo wẹ̀yìn tí mo ráwọn èrò rẹpẹtẹ sínú wọn dùn tán yọ̀ mọ́ mi tó ń jẹ́ kínú èmi náà kínú mi máa dùn kọ́lọ̀ ń jẹ́ ká rí ọjọ́ èní yìí kọ́lọ̀ má jẹ́ ká fi eléyìí ṣe last one kọ́lọ̀ ń jẹ́ ká tún máa rí dáadáa báyìí ṣe síwájú kó tún máa dùn jù báyìí lọ ẹ ṣé àti gbogbo yín náà tẹ́ ẹ sọ̀rọ̀ mi ṣẹjọ́ kéèlì jẹ́ ọjọ́ ayọ̀ ọjọ́ tó lárinrin ṣe mọ̀ wípé Ọlọ́run kó dákun kó má jẹ́ ká dá ọjọ́ lé ikú àtàrùn lọ́wọ́ Ọlọ́run kó má ṣe wá bí ò ṣe wù wá gbogbo lọ́wọ́ Ọlọ́run ló wà ṣùgbọ́n I expect pé pẹ̀lú àdúrà wa kó máa tún dájú báyìí lọ ní kó tó dọdún 2022 a máa dá síwájú sí ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń bá wa rajà owó ò ní tán lọ́wọ́ yín ẹ ní ṣàìsàn ọmọ ò ní ṣubú àìsàn fún yín àtọkọ àtaya àti gbogbo ẹni tó nífẹ̀ẹ́ wa Ọlọ́run máa wà pẹ̀lú yín ẹ máa náwó lọ́wọ́ ẹ̀ níní lọ́rùn lágbára Ọlọ́run ẹ dẹ̀ máa fàlàáfíà ṣe gbogbo ayé yín ẹ ṣé o. Tọ́lání wọ́n ní mo lárí ikú bọ́ lórí sáàtò wọ́n ní ilé máa ṣe tẹ̀lé ọ̀pá wọ́n á tún mú kárí ṣe láti tẹ̀lé ọ̀pá ọ̀pá ńlá 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 ọ̀pá ńlá.